ṣe. Ìbà o, àkọ́dá oko ìbà o. Orí oko tó tóbi yàrá. Ìbà o, àṣẹdá ògbò ìbà o. Pẹ́pẹ́pẹ́ gbogbo mi o. Ìbà bàbá tó dá oko tó fẹ́ bọ̀ ṣàbò lórí oko. Ìbà ọba tó dá oko tó fi ìdán ṣàbò. Lórí òbò bí oníkọ́ṣẹ́ lójijì tí n ò fi kú. Ọkọ rẹ̀ oníkọ́ṣẹ́ lójijì ò tó fi wọkọ̀ lọ. Olùdá oko ìbò. Ọba tó dá oko tó dá oko tó dá ẹ̀fọn tó dá ìjọ ìjọ ẹni mo ṣe. Ìdọ̀fọ́ba tó dá oko. Ọba tó dá oko. Ìdọ̀fọ́ba tó dá oko. Òkìkí kìbọn láyọ̀ òkìkí ọba kìbọn tán. Ìbàrẹ̀ o ìbàrẹ̀ o ìbàrẹ̀. Ọkọ rẹ̀ oníkọ́ṣẹ́ lójijì tó fi wọkọ̀ lọ. Ọkọ tó lámi lábẹ́ tó tún gbé mi débẹ̀. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Òbò mi á sàn ẹ́ o, ìwọ kò ní ìràríra. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Òbò mi á sàn ẹ́ o, ìwọ kò ní ìràríra. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Olóòlù tí fàbẹ́ mi mọ́ ṣílá ìwọ ló gbé mi débẹ̀. Ìwọ ló ń rún mi ló ń ṣá mi, ó ń gbé mi débẹ̀. Ayé rẹ̀ á dára o, ìwọ kò ní ìràríra. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Ọkọ lámi lábẹ́. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Omi àsán ẹ̀rọ ìwọ kò ní ìràríra. Ọkọ tó lábẹ́ tó tún gbé mi débẹ̀. Ṣílẹ̀kùn ògo rẹ̀ aya mi o, ṣílẹ̀kùn ògo rẹ̀ o. Ṣílẹ̀kùn ògo rẹ̀ aya mi o, ṣílẹ̀kùn ògo rẹ̀ o. Èmi ni mo ní, èmi ni mo ní. Èmi ọkọ rẹ̀ ló lòbó abẹ́ rẹ̀ o, ṣílẹ̀kùn ògo rẹ̀ o. Ṣílẹ̀kùn ògo rẹ̀ aya mi o, ṣílẹ̀kùn ògo rẹ̀ o. Ṣílẹ̀kùn ògo rẹ̀ aya mi o, ṣílẹ̀kùn ògo rẹ̀ o. Èmi ọkọ rẹ̀ ló lòbó abẹ́ rẹ̀ o, ṣílẹ̀kùn. Má jẹ́ pọ̀ ń ro mí aya mi o, má jẹ́ nú oorun mi o. Má jẹ́ pọ̀ ń ro mí aya mi o, má jẹ́ lọ lófo. Èmi ni mo ní, èmi ni mo ní. Èmi ọkọ rẹ̀ ló lòbó abẹ́ rẹ̀ o, má jẹ́ lọ lófo. Ṣílẹ̀kùn ògo rẹ̀ aya mi o, ṣílẹ̀kùn ògo rẹ̀ o. Ṣílẹ̀kùn ògo rẹ̀ aya mi o, ṣílẹ̀kùn ògo rẹ̀ o. Èmi ni mo ní, èmi ni mo ní. Èmi ọkọ rẹ̀ ló lòbó abẹ́ rẹ̀ o. Ọlọ́run tó lọ kọ́ mi kiri jana fáálì mi tí kò lè. Ó lè kókó. Àdóminá àdópẹ̀rún. Àdódùn àdópìrìpìrì àdókúnlẹ̀ àdómìnira jìrì ẹ̀nà záàkà. Ó dùn kó pẹ́ kiri ẹ̀nà jìrì nìyí. Káàtó panu ara kiri ẹ̀nà sáwáwá. Mi ò bẹ̀rù fún oko rẹ̀, kò sì bẹ̀rù fòbò mi. Pẹ̀lú omi ṣàbárí yọ̀yọ̀, òkú rẹ̀ agúnlẹ̀ ayọ̀. Agúnlẹ̀ ayọ̀, agúnlẹ̀ ayọ̀. Pẹ̀lú omi ṣàbárí yọ̀yọ̀, òkú rẹ̀ adélẹ̀ lérí. Mo rọmọ kóró ẹ̀kan rẹ̀, mo wo àgbélébú. Jẹ́ kí ọ̀pá Mósè rẹ̀ làwùkún pupa mi já. Agúnlẹ̀ ayọ̀, agúnlẹ̀ ayọ̀. Pẹ̀lú omi ṣàbárí yọ̀yọ̀, òkú rẹ̀ adélẹ̀ lérí. Agbára oko rẹ̀ pọ̀, agbára oko rẹ̀ pọ̀, ó lànà lórí ògbò mi, ó tún tó mi funfun sí i. Agbára oko rẹ̀ pọ̀, agbára oko rẹ̀ pọ̀, agbára oko rẹ̀ pọ̀, ó tó mi funfun sí i. Agbára tí wọnú ògbò, tí gbogbo àwọn àlejò inú ògbò yóò fi ìbẹ̀rù jáde níbi kọ́lọ́fín wọn. Agbára tí tú omi funfun, àlùbáríkà sínú ògbò, omi tí mú ara dá ṣáká. Omi tí omi pé
omi tí sọ àgọ̀dì ọlọ́mọ, omi tí mú àṣẹ Olódùmarè ṣẹ bí àtẹ̀síwọ́ṣe. Agbára oko rẹ̀ yéye àṣeyọrí o, kọ́bọ̀ mi má jẹnu kọlẹ̀ lẹ́nu oko ọkọ. Bàbá mi ṣe o, bàbá mi ò má ṣe bẹ́ẹ̀. Bàbá ò wá bá mi ṣe o, kọ́bọ̀ mi má jẹnu kọlẹ̀ lẹ́nu oko ọkọ mi. Bàbá mi ṣe o, bàbá wa bá mi ṣe o, kọ́ máa fọwọ́ àti fúrọ̀ gbọ́kọ̀ lọ́wọ́ mi. Bàbá wa bá mi ṣe o, omi ò pé ọkọ mi ò má ṣe bẹ́ẹ̀. Olóko ire dà, owó àdúrà dà wá lọ. Olóko ire dà, owó àdúrà dà wá lọ. Olóko ire dà, owó àdúrà dà wá lọ. Olóko ire, olóko àlùbáríkà wá. Sirihana fa oko mi dà, Sirihana fa kó wọnú ògo rẹ lọ. Ẹ̀fọ́ kojú gbogbo tó sùn náà. Gbogbo wa máa lọ sí ìfẹ̀yà ẹ̀dùn àṣà. Mo ní ẹ̀fọ́ kojú gbogbo tó sùn náà. Gbogbo wa máa lọ sí ìfẹ̀yà ẹ̀dùn àṣà. Ọ̀nà tó rọ́rọ́ ọ̀nà owó. Kó bá lè bẹ̀ kó bẹ̀ kó bá lè jí. Ọ̀nà tó rọ́rọ́ ọ̀nà owó. Ọ̀nà tó rọ́rọ́ ọ̀nà owó. Ọ̀nà tó rọ́rọ́ ọ̀nà owó. Olúwa ló sábẹ́ àwa obìnrin. Olúwa ló fi sábẹ́ àwa obìnrin. Ọ̀pá gbọ́dọ̀ wà tẹ̀kọ́lẹ̀. Ọ̀pá gbọ́dọ̀ wà tẹ̀kọ́lẹ̀. Ọ̀pá gbọ́dọ̀ wà tẹ̀kọ́lẹ̀ o. Ọ̀pá gbọ́dọ̀ wà tẹ̀kọ́lẹ̀. Olúwa ló fi sábẹ́ àwọn ọkùnrin. Olúwa ló fi sábẹ́ àwọn ọkùnrin. Olúwa ló fi sábẹ́ àwọn ọkùnrin. Mo ní ẹlẹ́dàá ògbó mi ò ní jókòó rẹ̀ ó sọ̀rọ̀. Ẹlẹ́dàá ògbó mi ò ní jókòó rẹ̀ ó sọ̀rọ̀. Ẹlẹ́dàá ògbó mi ò ní jókòó rẹ̀ ó sọ̀rọ̀. Ẹlẹ́dàá ògbó mi ò ní jókòó rẹ̀ ó sọ̀rọ̀. Ọkọ tó tóbi ká bẹ́ẹ̀ ká bí tí kì ó dá mi ra. Ẹlẹ́dàá ògbó mi ò ní jókòó rẹ̀ ó sọ̀rọ̀. Ọkọ tó tóbi ká bẹ́ẹ̀ ká bí tí kì ó dá mi ra. Ẹlẹ́dàá ògbó mi ò ní jókòó rẹ̀ ó sọ̀rọ̀. Èyí tó dómi ká bẹ́ mi bó ti sàbẹ̀nú kan mi. Ẹlẹ́dàá ògbó mi ò ní jókòó rẹ̀ ó sọ̀rọ̀. Akọ tó ṣògbò gẹ̀gẹ̀, ẹ̀yin ló yẹ o. Ọkùnrin tó mọ̀ bòdó, ẹ̀yin ló yẹ o. Ọkùnrin adóbò dálú, ohun ẹ̀ fi ṣàgbára ẹ̀yin ló yẹ. Ẹ̀yin ló yẹ, ẹ̀yin ló yẹ o. Ẹ̀ fi ṣàgbára ọkọ yìí, ẹ̀yin ló yẹ o. Karibu alela kamana, fikaka tua kalala, eli kama kipangete, eli ale kama eli agogo. MC lóye ọmọ Akínsànyà lóye o. Ohun ẹ̀ fi ṣàgbára ọkọ yìí, ẹ̀yin ló yẹ o. Ẹ̀yin ló yẹ o. Ìwọ ló yẹ o. Ìwọ ló yẹ o. Ẹ̀ fi ṣàgbára ọkọ yìí, ẹ̀yin ló yẹ o. Ìgbè lóye, ọlá ìyá lóye o. Ohun ẹ̀ fi ṣàgbára ọkọ yìí, ìwọ ló yẹ o. Ẹ̀yin ló yẹ o. Ìwọ ló yẹ o. Oyè o. Ẹ̀ fi ṣàgbára ọkọ yìí, ẹ̀yin ló yẹ o. Bọ́lá lé níná lówó lóye. Ìwọ ló yẹ o. Ohun ò fi ṣàgbára ọkọ ìwọ ló yẹ o. Ìwọ ló yẹ o. Oyè o. Ẹ̀ fi ṣàgbára ọkọ yìí, ẹ̀yin ló yẹ o. Dr. Akíntúndé ọmọ Ayẹni lóye o. Ohun ò fi ṣàgbára ọkọ ẹ̀yin ló yẹ o. Ẹ̀yin ló yẹ o. Oyè o. Ẹ̀ fi ṣàgbára ọkọ yìí, ẹ̀yin ló yẹ o. Olóko ràgbàdà máa gbókùn mi lọ. Olóko ràgbàdà máa gbókùn mi lọ. Olóko kìkì ò máa gbókùn mi lọ. Olóko ràgbàdà máa gbókùn mi lọ. Olóko pàpà máa gbókùn mi lọ. Olóko ràgbàdà máa gbókùn mi lọ. Ẹlẹ́nu rogodo máa jẹ̀dọ̀ mi lọ. Olóko ràgbàdà máa gbókùn mi lọ. Ẹlẹ́nu ṣóńpá ò máa mọ̀ mú mi lọ. Olóko ràgbàdà máa gbókùn mi lọ.
akọ́dá ayé ìbàrẹ̀ ni mo ṣe aṣẹ̀dá ayé ìbàrẹ̀ ni mo ṣe olùdá oko olùdá òbò olùdá ẹpọ̀n olùdá idọ̀ ìbàrẹ̀ ni mo ṣe ẹjọ́ ojú mi ṣe ẹ kúrọ̀lẹ́ o ẹ kúrọ̀lẹ́ ètò yìí ò ní pẹ́ rárá mo kàn fẹ́ káwọn èèyàn kọ́gbọ́n ni. Number 1 ṣó tí mo ṣe láàárọ̀ yìí tí mo kọ́kọ́ búra ẹ̀yin èèyàn ẹ má má ṣe rí ohun tí ayé bá sọ̀yàn dà òun náà máa ń padà fi búyàn tí n bá bí mo ṣe búra yẹn tá bá rí lọ́jọ́ iwájú torí kò síbi tí èèyàn ti fẹ́ fi ẹ̀kọ́ jẹ tí ò ní ráyàn lọ́wọ́ àbí kéèyàn rìn kò ní má dì tá bá rẹ́ni tó fẹ́ fi bú mi pé MC ti do kinní kan òun ló máa forí gbé pè torí mi mọ̀ wípé kò sí nǹkan tó ṣẹlẹ̀ kí ni mi ò ṣépè fúnra mi tí ó bá jẹ́ wípé mo ṣépè yẹn lórí irọ́ kó wá sí ìmúṣẹ ìyàn ń ṣe pé ìyàn ń ṣe pé gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí ẹ má ṣe pé mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ fún mi mọ́ èyàn ò kí ń jẹ téèyàn bá jẹ gbì kò lè kú gbì mo fi klọ́ọ̀sì sí tí n bá ṣe báyìí báyìí ni kò ṣe rí tí n bá ṣe báyìí báyìí wọ́n ṣáà máa ní kẹ́ lọ búra ní court tẹ́ máa lọ ń búra pé in sickness in sorrow ẹ̀yin mélòó lẹ dúró tọkọ yín in sickness ọkùnrin mélòó ló dúró tìyàwó ẹ̀ in sorrow pẹ̀lú ẹ̀ náà Ọlọ́run sì ṣàṣọ tẹ́ ẹ bá ṣépè lórí òótọ́ kò sí nǹkan tó máa ṣe yín bọ̀ tẹ́ ẹ bá búra lórí èké tí bá bú ara yẹn lórí èké gbogbo nǹkan tí mo sọ yẹn ló máa wá sí ìmúṣẹ kò sí nǹkan tó fẹ́ change ẹ̀ bọ̀ tí bá bú lórí òótọ́ gbogbo nǹkan tí mo sọ ní tòótọ́ tí mo fi ṣàdúrà fún mi náà ló máa wá sí ìmúṣẹ nígbà táwa kéré ó ní àwọn ibì kan tó máa ń pè ní ilé alájẹ tí wọ́n ti máa fi lọ mú olè tó bá wà níbẹ̀ wọ́n máa ń ránṣẹ́ ni wọ́n ní tó bá jẹ́wọ́ lo jí kinní yìí o kí ajé dìde kó mú ẹ̀ẹ́dẹ̀ rí ejò yẹn tó máa jáde tó máa gbórí sókè báyìí fún ẹni tó mú ẹni tó ejò yẹn kọ́kọ́ gbórí sókè á ṣe báyìí tí ò bá ti jẹ́ pé wọ́n lo jí nǹkan á tún gbórí ẹ̀ padà sísàlẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́wọ́ ni tó bá ṣe báyìí wọ́n máa sáré tì ẹni kó má bá ṣá ẹ so ẹjọ́ lèèyàn máa ń rò fún èpè ẹ má máa sọ pé mi ò gbéra mi ṣépè tó bá jẹ́ pé mo sọ ọ̀rọ̀ pé nǹkan tí mo sọ irọ́ ni mo pa ó máa wá sí ìmúṣẹ bó tó bá jẹ́ òótọ́ ni kò lè wá sí ìmúṣẹ tá bá dẹ̀ rẹni tó dúró èmi náà kì í ṣọmọdé tá bá rẹni tó dúró tó wá fẹ́ yí pé àtìpó parọ́ o kò tiẹ̀ dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ bí tó bá ti ní kọ́ mu náà náà máa ti ní kọ́ filẹ̀ èmi ò ń ṣe ọmọ Jésù mi ń ṣe ọmọ church mi ń ṣe ọmọ mosque Olódùmarè ni mo dìbò fún mi ń ṣe ọmọdé mo dẹ̀ mọ̀ pé ẹjọ́ nìyàn máa ń rò fún ogun kógun tó jà mo dẹ̀ mọ̀ implication nǹkan tí mo ṣe tó bá jẹ́ wípé mo bú ara yẹn lórí irọ́ mo mọ̀ implication nǹkan tí mo ṣe ẹ má máa jẹ́ kí nǹkan máa dùn yín jọ lọ́rọ̀ lọ ẹ máa face reality ẹ wá ẹ máa jẹ́ ká wọ objective èpè tí mo ṣe ṣé mi ò fẹ́ àwọn nǹkan tó ń dùn mọ́ mi nú kò ẹ rò pé mi ò fẹ́ nǹkan tó ń dùn mọ́ mi nú ni mo fẹ́ nǹkan tó ń dùn mọ́ mi nú hello ẹ káàsán ẹ kálẹ́ àbí kálẹ́ ẹ káàsán mi bá ẹ kálẹ́ ń bẹ̀rẹ̀ ok wọ́n máa ó lè jẹ́ méjì mẹ́ta máa ṣe kìíní yẹn. ẹ jẹ́ kí n pè yín padà mo wà live máa pè yín padà. ok ṣé nǹkan tí mo sọ fún yín tí mi ò bá ti sọ tí n bá jẹ́ pé pè tí mo ṣẹ́ tí n bá ṣe sí orí èké àbí orí irọ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí fún mi mo fẹ́ràn nǹkan tí ó ń dùn mí nínú so nígbà tí mo bá ṣe nǹkan tí mo wá gbéra mi ṣépè lórí irọ́ nǹkan tó ń dùn mí nínú máa bàjẹ́ àbújá ò sí lọ́rùn ẹ̀pẹ̀ bọ̀ tí n bá sọ lórí òótọ́ nǹkan tó ń dùn mí nínú Ọlọ́run á jẹ́ kó tún máa dùn mí nínú sí àlékún oore náà Ọlọ́run máa ṣe fún mi ẹ má máa sọ pé torí ẹ̀yin náà lè máa ní ẹ ṣe sọ bẹ́ẹ̀ ìjọ tí wà téèyàn bá tasẹ̀ gẹ̀rẹ̀ nǹkan tó máa kọ́kọ́ fi búyàn ní ẹ pé mi ò lè blame ẹ ká ní mi ò fèpè yẹn síwájú àmàrà àwọn tó máa ti kọ́ síbẹ̀ pé ò ṣe ní sọ bẹ́ẹ̀ nígbà tó bí MC ti ń kọwọ́ bọ̀ ẹ̀ ń dì so ó bẹ́tà bí mo ṣe ṣe sàkátà pàrà ní ìwé lèèyàn máa fi ń wẹ̀ jàre ọyẹ́ ìwé lèèyàn fi ń dàwí ọkàn jàre kọ̀ọ̀kan ìjọ tí mo lọ búra tí mo lọ ṣe nationalization tí mo búra nínú kinní fún ìjọba ìlú yìí mo búra wípé mo máa remain loyal sí ìlú yìí fún ìlú yìí ni mo tí n bá dẹ̀ wá ṣe otherwise tí mo lọ ṣe àlùmọ̀kọ́rá yìí mi ì ní rí oore ìlú yìí ìbúra ni wọ́n gbé mo búra wọ́n ní búra mo búra gbogbo wa ta wà ń bẹ̀ la búra gbogbo wa ta wà ń bẹ̀ la búra pé a máa wà lóyà sílùú yìí o a máa wá ìrọ̀rùn ìlú yìí o a máa wá ìlọsíwájú o a ní get into terrorism o nǹkan tó máa pàlú yìí lára àníṣe gbogbo wa la búra ẹni tó bá dẹ̀ wá ṣe nǹkan tó pàlú yìí lára ogbó ègún yẹn ló máa ṣẹlẹ̀ lórí
so in tí mo sọ yẹn tó bá jẹ́ lórí irọ́ ni mo sọ sí èyí tí mo fi jẹ́ èpè ń bẹ ó máa wá sí ìmúṣẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé lórí òótọ́ ni mo sọ pé lóòótọ́ ni mo nǹkan tó ṣẹlẹ̀ bó ṣe rí ni mo ṣe sọ kò lè wá sí ìmúṣẹ ẹ rí pé mo là ní kò lè wá sí ìmúṣẹ so kò bọ́dà mi torí pé ẹni tí ò bá jẹ gbì kò lè ó dàbí pé kéèyàn ní kí wá lọ ṣe DNA fọ́mọ kí ló dé tí mi ní lọ ṣe DNA fọ́mọ mi nígbà tí mo mọ̀ pé mi ò bímọ àlè ẹni tó bá ti ń sá fún DNA ọmọ àlè ló bí as simple as ABC ọmọ àlè ni torí téèyàn wọ́n ní èèyàn máa ń wẹ̀ kó jàrí ọyẹ́ èèyàn máa ń ṣọ́pá ọláwọ̀lú arìnrìn oyè wọjà gẹ́rẹ́gẹ́rẹ́ so tí n bá jẹ́ pé mo pé nǹkan tí mo sọ yẹn o èké ni mo bú gbogbo èpè yẹn á wá sí ìmúṣẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé tòótọ́ ni mo bú gbogbo àdúrà tó wà ńbẹ̀ ló máa jẹ́ tèmi ẹ má bọ́dà ara yín ẹ má wulẹ̀ sọ pé àwọn tó wá ń bá mi ẹ yé ṣépè mọ́ àbòsí ni mo kà yẹn sí torí gbogbo yín lẹ understand Yorùbá àbòsí ni mo kà yẹn sí mo dẹ̀ ká sí wípé ẹ̀yin gangan fúnra yín inú yín ò dáa tínú yín bá dáa tẹ̀dẹ̀ jẹ́ olóòótọ́ ènìyàn ẹ rí wípé ọ̀rọ̀ tí mo sọ yẹn mi face ara mi categorically kí n ṣépè fúnra mi mo sọ wípé tó bá ó dàbí ìgbà téèyàn bá pe àdàbí pé àdàbí tí n bá ṣẹ̀ ní kí n kọ báyìí kó ṣẹlẹ̀ sí mi mo sọ lórí tí n bá ṣe báyìí ni kó ṣe rí tí n bá ṣe báyìí ni kó ṣe rí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ báyìí ni kó ṣe rí ṣùgbọ́n tí ò bá ṣẹlẹ̀ báyìí ni kó ṣe rí tí n bá ṣe báyìí gbogbo nǹkan tí mo sọ ní negative ló máa come to pass tó bá jẹ́ pé lóòótọ́ nǹkan tó ṣẹlẹ̀ yẹn tí mo sọ pé bóyá kò ṣẹlẹ̀ lóòótọ́ ló ṣẹlẹ̀ ṣùgbọ́n mo wá parọ́ gbogbo nǹkan tí mo sọ ní negative ló máa come to pass but tó bá jẹ́ wípé nǹkan tí mo sọ pé kò ṣẹlẹ̀ bí mo ṣe sọ ní negative yẹn tí mo tún wá padà sọ ní positive yẹn ló máa ṣe fún mi èpè ìsọlẹ̀ sí jù ẹjọ́ lèèyàn máa ń rò fẹ́ pé ẹjọ́ lèèyàn máa ń rò fún ogun àwọn tó wá ń bá mi yẹn àbòsí ni mo kà yẹn sí torí ẹ gbọ́ Yorùbá ẹ dẹ̀ mọ̀ pé mo yànyàn náà ọ̀rọ̀ yẹn tí n bá dẹ̀ yànyàn náà ọ̀rọ̀ yẹn àti rí méjì mẹ́ta nínú àwọn tó kọ́mẹ̀ntì mẹ́rin tó máa sọ mi ilé ìgbà tí mi ti ṣe pé tí mo post picture lásán àwọn èèyàn ní I can't blame you ó ti ń dún ẹ ó ti ń kọwọ́ bọ̀ ẹ lábẹ́ ó ti ń dún ẹ kíní kan àwọn èèyàn sọ but I need ẹ lọ wo gbogbo kọ́mẹ̀ntì tó wà ń bẹ̀ kò sí ẹni tó sọ wípé a ò bá má sọ bẹ́ẹ̀ ńgbà tó ń dún ẹ the worst àwọn èèyàn sọ ni pé kí ló kàn ẹ́ ń bẹ̀ má dá sọ̀rọ̀ wọn kò sí ẹni tó sọ ń bẹ̀ pé nígbà tó ti ń dún ẹ ó yẹ kó sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé mi ò fèpè yẹn síwájú àti máa ráwọn tó bá ní aláṣẹ́wó olú ọmọ aláṣẹ́wó MC wọ́n á ti sọ but ẹ má lo Panadol sórí headache mi bí mo ṣe fẹ́ ṣe tèmi nìyẹn èèyàn ò kí mi ń ṣọmọdé bí mo ṣe wà tí n bá yá tó bá yẹ pé mo tètè bímọ láyé ni ọmọ mi yẹ kó ti máa lọ lé ọkọ so mi ò ṣe baby in tí mo sọ yẹn mi ò regret ẹ tí kíní yẹn bá tún ṣẹlẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá tí bá ní chance láti tún fi ṣépè bẹ́ẹ̀ síwájú kí n dẹ̀ tún fi ṣàdúrà bẹ́ẹ̀ síwájú màá tún ṣe é torí láti yọra mi àwọn èèyàn ò lè fi Ọlọ́run búra káwọn èèyàn gbà torí pé wọ́n rí Ọlọ́run fi wọ́n dẹ̀ mọ̀ pé àwọn èèyàn máa ń búra pẹ̀lú Ọlọ́run tó máa lọ yí irú àwọn nǹkan tó lè fi búra nìyẹn bóyá next time gan máa gbé àdá àti epo gbígbóná máa kìbọ̀ máa fi Ògún àti Ṣàngó búra mi ní báyìí fi Ọlọ́run búra torí mo mọ̀ wípé ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ yín èṣù ló ń gbé inú yín èṣù lèèyàn fi ń wo èṣù ṣòtán ẹ̀yin ìṣẹ̀ṣe mi ò bú èṣù o ẹ mọ̀ pé nǹkan táwọn èèyàn máa ń sọ nìyẹn pé mo rí yín fi o ìṣètàn lèèyàn fi ń wo ṣètàn mi ní báyìí fi Ọlọ́run búra mi ní báyìí fọ Ànábì búra tó ń dùn mọ́ mi nínú tí mò ń rí dunú tí gbogbo yín mọ̀ pé ó ń dùn mọ́ mi nínú máa fi búra because mo mọ̀ pé orí òótọ́ ni mo wà kí ló fẹ́ máa bà mí lẹ́rù fún kí ni mo fẹ́ máa sọ pé mi regret ẹ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wá ń bá mi nínú inbox mi regret ẹ rárá nítorí pé ní ayé àwọn bàbá wa ayé ló dọ ayé ọ̀làjú tí olè bá jà ilé alájẹ náà ń kó wọn lọ ẹlòmíì ń lo ejò ẹlòmíì ń lo omi ẹlòmíì ń lo oríṣiríṣi wọn á dẹ̀ fi mú ẹni tó jalè ẹni tí ò bá dẹ̀ jalè á lọ pẹ̀lú ìdáláre èpè tí mo ṣẹ́ yẹn tí n bá ṣe máa lọ pẹ̀lú ìdáláre á di àdúrà fún mi ṣùgbọ́n tí n bá ṣe tí mo padà wá ṣépè èpè yẹn máa ṣẹ ó dẹ̀ máa come to pass so ẹ ní láti ẹ máa bá mi ẹ gbọ́ Yorùbá
ẹ gbọ́ Yorùbá fi etí Yorùbá gbọ́ ìyẹn ò dẹ̀ mo kàwé mi ò kàwé tí wọ́n bá sọ pé wọ́n fẹ́ dárò mọ́ ẹ wọ́n ní kó wá wẹra ẹ mọ́ ó nítorí pé o kàwé àwọn nǹkan kan ló lè sọ láti wẹra ẹ mọ́ àìrọ̀ o èèyàn máa ń wẹ̀ jàre ọyẹ́ ni èèyàn máa ń wẹ̀ yá kọ̀ọ̀kan èmi ò ní bá yín fọlọ́run búra torí èṣù ló ń gbénú ọ̀pọ̀lọpọ̀ yẹn ẹ̀ bìlíìfù náà lọ́hùn ìtẹ́ bìlíìfù ni máa fi búra èyí náà dẹ̀ mọ̀ pé kò sí ẹni tó gbàdúrà pé kí àrídùnnú kó dìbànújẹ́ kò sí ẹni tó gbàdúrà kí Ọlọ́run kó má ṣàánú òun mọ́ tó dẹ̀ jẹ́ pé lórí irọ́ ló fi ń sọ ọ̀rọ̀ yẹn so ẹ má wá bá mi nínú inbox ẹ má sọ fún mi mo ti sọ mi ò dẹ̀ regret ẹ̀ tó bá ṣẹlẹ̀ anytime màá tútù sọ bẹ́ẹ̀ so tí n bá ṣe képe yẹn come to pass but tí n bá ṣe gbogbo àdúrà tí mo sọ àti èpè tí mo ṣe Ọlọ́run á yí sí àdúrà fún mi Ọlọ́run á dẹ̀ jẹ́ kí àdúrà yẹn kó mọ́ mi lórí bí tí ṣe ń mọ́ orí tí ojú mọ́ ojú tí ẹnu tí eyín dẹ̀ wà nínú ẹnu Ọlọ́run á jẹ́ kó mọ́ mi lórí so ẹ má kàná ẹ má bọ̀dá ara yín kò sí nǹkan kan tó máa ṣe mí torí pé mi ò jẹ gbì mi ìdẹ̀ lè kú gbì bí mo ṣe wà yìí ṣe rí mo kàn ń ṣiṣẹ́ yìí mo sọ fún yín pé mo decent bàjẹ́ Ọlọ́run ẹ mọ̀ mí mo láwọn òbò wàláì kì í ṣe fún ẹni tó yẹ tó ní access tó yẹ kó láccess sóbò mi o bẹ́ẹ̀ mo jọra mi lójú mi ò lè pín òbò mi anyhow mo jọra mi lójú when it comes to òbò mi mo láwọn mi ṣa ní má ṣàwọn kámbèlè tẹni tá à ń wí gan Ọlọ́run kó má jẹ́ ká rohun àdùn mọ́ èmi ò rò pé bẹ́ẹ̀ náà ló ṣe mọ̀ pé àwọn obìnrin mi wà aláàánú wọ́n máa ń fẹ́ dó aláàánú wọn torí kó máa ń bìlì pé táwọn bá ti dó aláàánú àwọn máa retain aláàánú yẹn èmi ní understanding mo dẹ̀ ní ìmọ̀ débi wípé ìjọ tó o bá ti dó aláàánú ẹ̀ ìjọ náà ni àánú yẹn pín ìjọ náà ni àánú yẹn pín ìjọ náà ni aláàánú yẹn dà ẹ́ mọ́ àwọn àánú tí ò wà important ọ̀tọ̀ ni ẹni tó máa wá bẹ́ ẹ pé fẹ́fẹ́ ra yín tá máa tọ́jú ẹ̀ ọ̀tọ̀ ni aláàánú tí ò rí nǹkan kan lára ẹ̀ tó kàn ń ṣàánú ẹ̀ ìjọ tó bá ti fi pé o lè fi òbò retain àánú tí aláàánú ṣe fún ẹ ìjọ náà ni aláàánú yẹn máa kà ẹ́ mọ́ àwọn àánú tí ò wà important ìjọ náà ló bà àánú yẹn jẹ́ òye ayé yé mi gan o òye ayé yé mi gan so ẹ má worry ẹ gbọ́ Yorùbá ẹ lọ gbọ́ dáadáa ẹ lọ gbọ́ Yorùbá yẹn dáadáa tó bá ti dó aláàánú ẹ ìjọ náà ni àánú ẹ yẹn tán ìjọ náà ni aláàánú yẹn máa dà ẹ́ pọ̀ mọ́ àwọn àánú tí ò wà important ṣùgbọ́n tó bá rí aláàánú ẹ bí aláàánú ẹ tó ń fi àdúrà ran aláàánú ẹ lọ́wọ́ tó ò jẹ́ kí dídó ṣẹlẹ̀ láàrin ní aláàánú tí ò kọnu sí ẹ kó wá fúnra rẹ lọ tira ẹ sí ìjọ náà ni aláàánú yẹn tán ìjọ náà ni àánú yẹn ó máa dà àánú yẹn mọ́ àwọn àánú tí ó bá ṣe é ṣe tó bá ti rí aláàánú tó ń ṣàánú ẹ tó bá fẹ́ kí àánú ẹ kó di àánú tó bá ṣe é ṣe àánú tí ó wà important má jẹ́ kí dídó ṣẹlẹ̀ láàrin ìwà àtàláàánú ẹ láyé èmi gbọ́n débẹ̀ mo gbọ́n débẹ̀ ẹni tá à ń sọ̀rọ̀ yìí kò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn gbogbo ẹnu ni mo fi ń sọ mi ò jiyàn pé àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ọpọlọ wọn kúrú tí wọ́n dẹ̀ ní ìmọ̀ kúkúrú ó ṣeé ṣe bóyá tán bá ráàánú gbà kó máa push ara wọn èmi ti kọjá irú obìnrin bẹ́ẹ̀ Ọlọ́run mo ti kọjá irú obìnrin bẹ́ẹ̀ ìkẹ́tọ́lọ́run kẹ́mi Ọlọ́run ṣe mí ní ẹni tó ní ìtẹ́lọ́rùn àti ìfọ̀kànbalẹ̀ mo ń sọ nǹkan kan fún yín lénìí mo fi Ọlọ́run ọba ṣẹlẹ́rìí tí tọ́ bá ti san sálárì mi ò kí ń lọ wo payslip mi rárá àfi tí bá nídìí ẹ̀ níbì kan débi tí máa calculate pé ṣé wọ́n cheat mi mi ò kí ń ṣe Olódùmarè ń gbọ́ kí ṣáà ti rówó nínú àkáǹtì mi èyí tó bá ti san fún mi ni mo gbọ́ mi ò kí ń ṣe overtime 37.5 mi ni mo ní ìtẹ́lọ́rùn Ọlọ́run dẹ̀ ń yọ mi ẹ rí pé mi ò ń gba advert tẹ bá mú ó yẹ kẹ́ mọ̀ pé my platform hot cake ni fún advert mo ní ẹni tó produce iṣẹ́ mi ó ń bẹ̀ mí millions wọ́n fi ń bẹ̀ mí fún advert mi ò gbà torí pé mi ò fẹ́ nǹkan tí kò ní wù mí kí n ṣe show màá fẹ́ bọ́ta nítorí mo fẹ́ advertise àwọn tó fún ẹ ní mo ti dé experience yẹn á máa bèrè ṣe show lẹ́ni ni a máa gbọ́ kẹ́ advertise kí ni torí ẹ̀mí kí n gba advert ẹ wo page mi ó ṣòdì òkè ni tí n bá gbé
wọ́n máa ń bẹ̀ mí fún advert mi ò gbà ni mi ò gbà torí pé mo ní ìtẹ́lọ́rùn mi tí mo máa advert ẹyọkọ tí mo ní Danabit ó so mí wọ́n báyìí ni bóyá ògùn tiẹ̀ ló lò fún mi ò mọ̀ kò jẹ́ ń lọ kò jẹ́ kí n lọ lẹ́yìn Danabit àìmọye àwọn èèyàn tó ti fẹ́ rà mí mọ́ lọ́wọ́ tó máa fún mi ní ìyálàyà owó mo ní mi ò fẹ́ nítorí ọ̀rọ̀ Danabit fi mí lọ́kàn balẹ̀ abẹ́rẹ́ lókùn dì wọn ò lè ralẹ̀ káwọn èèyàn sọ pé wọn ò rílẹ̀ wọn àbí bóyá wọ́n débẹ̀ wọ́n lọ́mọ nílé ò jẹ́ kọ́kọ́lẹ̀ àbógbówó olè ó sá lọ so bó ṣe jókòó ti yẹn ó tẹ́ mi lọ́rùn mo mọ̀ọ́mọ̀ má gba advert ni wọ́n máa fi ń lé mi káàkiri ni kò ń ṣe advert olówó kékeré o millions ni o wọ́n fi ń lé mi káàkiri Ọlọ́run Olódùmarè gbọ́ nǹkan tí mo ń sọ yìí mo ní mi ò fẹ́ advert torí pé mo ò fẹ́ wà on my toes mo fẹ́ ṣe show ní time tí mo fẹ́ ṣe show mo fẹ́ sùn ní time tí mo fẹ́ sùn Dáre Olúwa ṣeun fún mi ìjẹta ni birthday àná ẹ rí pé mo crack jokes kan pé ẹ lọ bá ní DM 5 million ó pè mí pé ká lọ sórí TikTok ó fẹ́ lọ fún àwọn èèyàn lówó ó fẹ́ fún 20 people ní 20,000 àbí 5,000 mo mọ̀ pé wọ́n sanwó fún mi lórí TikTok mo mọ̀ pé mo lè ní 3 pages tí mo dẹ̀ máa ní content tí máa fi monetize but mi ò fẹ́ wàhálà mi ò ní mi kejì tí mo ní mi ò ń lọ sórí ẹ̀ mi ìfẹ́ jẹ́ yọkàn yìí lọ ó ti tẹ́ mi lọ́rùn kẹ́ bá lè mọ̀ pé mi ìwà greedy mi ò nǹkan ò kí ń jọ mí lójú irú mi pẹ̀lú àwọn èèyàn tí mo ní ṣe fi pé tí n bá ní page tí mo ò lè ní like 2-3 pages tí màá dẹ̀ monetize táwọn èèyàn dẹ̀ lọ bẹ̀ but mi ò fẹ́ ẹyọkàn yìí mi ò ní extra group mi ò ní WhatsApp group mi ò ní Telegram group àwọn tí wọn ò tó mi gan gbogbo ẹ̀ náà ní mi ò ṣe Instagram mo ní Instagram tí over 80-something-thousand follow mi ò rò bí mo ti débẹ̀ lọ́dún méjì lọ ṣe show TikTok Àyìnkẹ́ Gold àti Dáre Olúwa ṣeun fún mi náà máa ń fà mí lọ sí TikTok owó tó wà lórí TikTok mi gan mi ò tí withdraw ẹ̀ so èmi ó máa ń hard kéèyàn tó fi kí nǹkan tó jọ mí lójú mo ní Ọlọ́run fún mi ní ayọ̀ ọkàn àti ìtẹ́lọ́rùn tó pọ̀ Ọlọ́run kò àní advert Ọlọ́run ọba wọ́n máa fi ń bẹ̀ mí ni àìmọye fúnra mi tí mo ti direct àwọn èèyàn tó wá bá mi pé ẹ lọ bá lágbájá fún advert tí mo dẹ̀ máa ń rí advert yẹn tó ń ṣe tí wọ́n dẹ̀ kí mọ̀ pé mi ni mo rán wọn wá ní ẹ lọ bá lágbájá fún advert ẹ má worry mo ti rẹ́ni tó gbé advert lọ síbi kan tó tún padà wá bá mi tí mo ní mi ò ṣe Ọlọ́run mi ń gbà torí mi fẹ́ nǹkan tó máa ní ẹ ṣe show lé ni àárí advert yín àṣẹ mi ò fẹ́ wọ́n fi cream bẹ̀ mí every time ni nítorí pé mi ò lè lò mi ò ní lè polówó nǹkan tí mi ò lò fáwọn èèyàn ẹ̀rí ọkàn mi ò ní jẹ́ ṣe kí n máa parọ́ pé ó dá mi ìdẹ̀ lò mi ní lè ṣe so mo ní ayọ̀ ọkàn gan ó máa hard kéèyàn tó fi owó dó mi ó máa hard kéèyàn tó kí tó fojú kòkòrò dóko tí ò yẹ kí n dó mi ò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run mo máa ní ayọ̀ ọkàn a ní mi ò kí ń wo mi payslip mi kí ń lọ print it out P60 mi bóyá láti last year mo ti print kan gbẹ̀yìn ìmí ti ready mi ò lọ gbà Olúwa ṣeun fún mi ló ń sọ òun ló máa ń drag mi lọ sórí TikTok owó tó wà lórí TikTok mi tí withdraw $1 Ọlọ́run bá ń gbọ́ mo ní TNT TV kejì mi ò lọ sórí ẹ̀ tó wà monetized but mi ò ráyè nítorí pé kí wá ní mo lọ sórí page lẹ́ni mi ò ṣe mo ní ayọ̀ ọkàn bí mo ṣe wà mo ti ń plan pé mo ti fọkàn sí pé Facebook ibo bá wà kó tó sanwó fún mi àwọn tó bá mi lórí ìkànnì more than 2 years náà ṣe bẹ̀rẹ̀ sí ní sanwó fún mi ò dẹ̀ mind mo dẹ̀ ń ṣe show mi lọ so mo enjoy nǹkan tí mo ń ṣe mo ní ayọ̀ ọkàn mo ní ayọ̀ ọkàn torí ẹ lè send link sí mi kí n open ẹ tí bá ti send link sí mi báyìí ma block ẹ straight ni mi ní open ẹ o lè sọ pé pampe bàbá Ìjẹ̀bú kiri kan kí n open ẹ ma pa ni mi ní open ẹ bet naija wọ́n wá bá mi nínú inbox mi tí ẹ dá wọn lómi fún wọn l'attention àìmọye advert Ọlọ́run Olódùmarè àìmọye advert tó run into millions mo máa ń refuse ẹ ni àwọn kan ló nílẹ̀ wọ́n ti send ìwé ilẹ̀ sí mi mo sọ fún wọn pé mi lè ṣe mi ní ṣe Ọlọ́run ọba mo ní ayọ̀ ọkàn mo wà Ọlọ́run mo ní ìtẹ́lọ́rùn mo live life mi ṣe rí honestly
mo láyọ̀ ọkàn gan o ó máa hard kéèyàn tó lè gbà mí ó máa hard kan kéèyàn tó lè gbà mí torí mi ní ṣojú kòkòrò honestly mi ní ó dẹ̀ máa hard gan kéèyàn tó lè fi nǹkan mo prefer kó wá bí ẹni tí ò tiẹ̀ ní nǹkan kan kí wá later mọ̀ pé ó ní nǹkan èmi ò dẹ̀ ní lè sell happiness mi for anything that's the truth mo ní ayọ̀ ọkàn gan nígbà tí mo dé lu yìí ká ní bí ojú kòkòrò ni àìmọye tó ti wá fi lọ̀ mí kí n sanwó báyìí wọ́n máa ṣèwé fún mi kí n sanwó báyìí wọ́n máa ṣèwé fún mi mi ò gbà mi ò tẹ̀lé anybody mi ti ẹ̀ ní fún ẹni audience mi ní gbọ́ ẹ tẹ́ bá mo yí advert tó sùn sílẹ̀ fún mi Olódùmarè ń gbọ́ mo má gbà ni mi gbà kò dẹ̀ sí nǹkan méjì mi fẹ́ kéèyàn monitor time tí mo fẹ́ ṣiṣẹ́ mi dẹ̀ fẹ́ kí n máa force ara mi bọ́ síta ní time tí ó wù mí bọ́ síta torí mo ti gbowó advert mi ò fẹ́ mo fẹ́ ṣe show ní time tí mo fẹ́ ṣe show mo fẹ́ sọ̀rọ̀ ní time tí mo fẹ́ sọ̀rọ̀ so ẹ jọ̀ọ́ ẹ try láti understand mi ẹ mọ irú ẹ̀dá tí mo jẹ́ ẹ gbà mí bí mo ṣe rí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nǹkan tí mo fẹ́ sọ lálẹ́ mo fẹ́ play voice note kan ẹ̀yin obìnrin ẹ̀yin tẹ́ ń travel láti Nàìjíríà nígbà tó bá kúrò ní Nàìjíríà tó lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ bóyá ní Egypt bóyá ní Saudi bóyá anywhere tó ti lọ máa ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ṣó yẹ kó kí ṣerú wo ló yẹ kó wà nílùú yẹn bí tó ti ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ tó ti bí àwọn ọmọ tó káwọn ọmọ sílẹ̀ tó yẹ kó máa ronú oko ó tẹ̀lé máa ronú oko kó owó kó ní sàkání ẹ̀ kó do àbí kó máa ronú ọkọ kan débi pé àwọn ọkùnrin kan máa sá pamọ́ síbì kan wọ́n á dẹ̀ tún máa sọ fún yín pé kẹ́ ẹ fáwọn lówó ẹ dẹ̀ máa send owó sí wọn ẹ dẹ̀ wà gullible débi wípé wọ́n máa tún máa show pé ṣe rí tẹ́ bá ti ṣe video call pẹ̀lú yín most of the time kò ṣojú wọn lẹ̀ ń rí wọ́n lè gbé oko jáde kò ṣoko wọn lẹ̀ ń rí ẹ lè rò pé wọ́n fi ọwọ́ fa oko wọn kọ́ lẹ̀ ń rí ó ní bọ́n ṣe é ṣe ẹ jẹ́ n play voice note torí kò yá kí má mú eléyìí wá fún yín torí gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ṣì wà gullible. Hello, ma, Auntie Yinka. Ẹ káàsán ma. Auntie Yinka, mo rí program yín kan ní. Ẹni sùúrù, ọ̀tọ̀ leleyo ẹ rí pé nǹkan tí mo eléyìí ó yàtọ̀ sí program tí mo tún post láàárọ̀ yìí. Ẹlòmíì tún lele kí gbogbo ẹ̀yin obìnrin kẹ́ ẹ fi kọ́gbọ́n. Tí ẹ post voice note ẹni yẹn. Auntie Yinka, àyà mi kọ́kọ́ já mo kọ́kọ́ rò pé mi ni mò ń sọ̀rọ̀. Na ba trend tó lọ leak secret. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Hello, ma, Auntie Yinka. Ẹ káàsán ma. Auntie Yinka, mo rí program yín kan ní èní yìí mà. Tí ẹ post voice note ẹni yẹn. Auntie Yinka, àyà mi kọ́kọ́ já mo kọ́kọ́ rò pé mi ni mò ń sọ̀rọ̀. Na ba trend tó lọ leak secret mi. Auntie Yinka, gbogbo advice yín ni mo gbọ́ pé tí èèyàn bá ṣọ́ra tó bá sọ pé òun wọkọ̀ á wá nǹkan míì mọ́. Auntie Yinka, ó máa ṣẹlẹ̀ sí mi o. Orí ayélujára lèmi náà ti pàdé ọmọkùnrin yìí o. La bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kẹ́ tó fi ṣe dánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn míì ni o. La bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Ọ̀rọ̀ ẹ̀ tí ń wọ̀ mí lára àti máa ń sọ̀rọ̀ à ń pera wa ní fídíò call. Ìjọ́ kan bó ṣe pè mí ní fídíò call nìyẹn. Ní ti ẹ̀rọ ọkàn mi ò tiẹ̀ sí nídìí pé wọ́n máa ń kọ̀yàn ní fídíò call pé wọ́n máa ń rẹ́kọ̀dù fídíò call. Ní ojú mi mo lè send fídíò yẹn gan sí yín. Ní bá ṣe wá ń sọ̀rọ̀ tá ń sọ̀rọ̀ lọ mo ti wà carry the way a kàn sọ̀rọ̀ lọ mo ṣàná mi ní pẹ́ wálé pé torí máa ń kó ọjà wá sí ibi báyìí ni sáwọn ojú ọ̀nà Burkina kankan. Ṣé ń gbọ́ ládùúgbò wàhálà tó ń ṣe lọ èmi kan fúnra mi ti wà carry the way bí mo ṣe gbé kámẹ́rà sójú mi nìyẹn bàbá sọ̀rọ̀ lòun náà bá ṣàmú massage rẹ̀ òun ti massage rẹ̀ mi náà bá gbé kámẹ́rà sí ojú mi àti ojú ara mi mo bá ṣà lọ ó wá pẹ́ o bó ṣe ní òun fẹ́ wá sí owó àwọn ní tí bá ti ń wálé o pé àkíndọ́dọ̀ mo ní kó má wọrẹ ó ṣe di alẹ́ ọjọ́ kẹta nìyẹn tájọ sọ̀rọ̀ lọ́tán ló bá yà òun mà ní kéèsì kan lábẹ́òkúta lọ́ọ̀yà kò sí wàhálà bàbá òde wa ni kí n ṣàkọ́ ti sórí mi ṣọ́ọ̀tì bó ṣe ní ọ́dì téèní òun nìyẹn ẹnjìníà lòun ò báyàn kan kọ́lé wọ́n ṣe mú òun nìyẹn ìgbà tán mú òun ọmọ òun lọ sí ẹ̀wọ̀n kìnnìkan ẹni òun ti bẹ̀ kò gbẹ́bẹ̀ kí n ṣá máa fọ̀rọ̀ gbòṣà àti kàmbáni àbọ̀ ni mo ti wá fẹ́ rówó tó bá náà wọ́n ṣì wà ń bẹ̀ wọ́n ní ìdí 600 o kémi ṣá máa fọ̀rọ̀ jẹ́mi tí mo bá yín sọ̀rọ̀ yìí
mo ti kọ́kọ́ pè yín rí nígbà kan tẹ́lẹ̀ tí mo náwọn dojúkọ nígbà yẹn tí mo pè yín but ẹ attend sí mi kí n ṣá máa kọ́ ti story mi ṣọ́ọ̀tì gbọ́ lọ́n ṣàtúnṣe ọlọ́run tún dágbà padà lọ́mọkùnrin ìṣá kí n má fọ̀rọ̀ gùn owó tó gbà lọ́wọ́ mi fẹ́ tó 300 ló bẹ̀rẹ̀ sí fi fídíò yẹn threat mi ìgbà tó wáyá tí mi lè gbé sínú mọ́ bí mo ṣe pé ọmọ mi nìyẹn first born mi mo bá ṣàlàyé bá kú sẹ́ǹdì fídíò yẹn sí ọmọ mi bí ọmọ mi ṣàṣe kí mi láyà nìyẹn ó ní bọ̀dá kan náà tó wá ní program kan tó máa ń ṣe ní TikTok bí mo tún ṣe lọ bá bọ̀dá yẹn náà nìyẹn bá ní bọ̀dá yẹn bá ní kí n fílẹ̀ kí n má sanwó mọ́ kíní kan kíní lọ́rọ̀ kan ṣọ́ṣà àtìgbà tó bí 2+ sí lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí o eléyìí tẹ̀sí ní ẹ̀wọ̀n lòún wà ojoojúmọ́ ó sì máa ń pè mí ó sì máa ń threat mi but nǹkan tí mò ń sọ fún mo ní wò gbé síta tèmi kọ́ làkọ́kọ́ tèmi dẹ̀kọ́ ló máa jẹ́ ìgbẹ̀yìn but gbogbo advice ní pátá lè ní òun ló wọ̀ mí lórí o àwọn voice note ẹ̀ picture ẹ̀ gbogbo ẹ̀ ó sì wà lọ́wọ́ mi báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo sì ń rò pé bóyá tí n bá padà lọlé o tí bá kúrò níbí pé kí n gbégbèsè lórí ọ̀rọ̀ yẹn ó ṣáà jẹ́ bíi kàyéfì oríṣiríṣi fún mi bí ẹni pé mi òun lè ń bá rí pẹ̀lú ọ̀rọ̀ tí wúmà yìí tó sọ. àti yínká a ní ó tún sọ fún mi ó ní tí mi bá yọ ẹni tí mi fojú rírí tí mi fojú kàn rí ó ní tí mi bá yọ òun kúrò nínú ẹ̀wọ̀n báyìí ó ní tóun bá fi dé nǹkan bó ti bí wúmà yìí ṣe wá sọ̀rọ̀ mo ṣáà keep silent mo ṣáà pé ìgbésẹ̀ wo ni mo fẹ́ gbé ó dẹ̀ lóun wà ní ẹ̀wọ̀n mi ìmọ́lé ẹ̀ mi ìmọ̀ àdírẹ́sì ẹ̀ mi ìmọ̀nà ó tẹ̀sí tí wá blọ́ọ̀kù mi ní Facebook ẹ̀ orí online ló ti meet ẹ o gbogbo ẹ̀yin obìnrin ṣe ń gbọ́. dédé threat mi á tún send fídíò yẹn sí mi mo wá mú fúnra mi ni mo blọ́ọ̀kù ẹ̀ ní WhatsApp mi kò wá ríbi send nǹkan kan sí mi mọ́ but mi mo ṣáà sọ fún mi tó bá wọ̀n ẹ̀ tó bá jáde kò gbé mi ò mí tiẹ̀ sọ pé mo fẹ́ béèrè owó mi ìbéèrè owó padà lọ́wọ́ ṣì sọ pé kì í ṣe fóun 600 yẹn pé àìjẹ́bẹ̀ lòun máa tó delete ẹ̀ kíníkan mo ní wàhálà tiẹ̀ mo ní gbé síta mo ní ká ní mo mọ̀ pé fídíò yìí wà lọ́wọ́ ẹ ló fi ń gbowó lọ́wọ́ mi tẹ́lẹ̀ àánú ẹ̀ gan ni mò ń ṣe tí mo fi sẹ́ǹdì àdúró owó tó yẹn sí ẹ almost 2+ níwájú ọlọ́run tí a gbọ́dọ̀ pè jẹ́ rírọ́ ìṣe iṣẹ́ olú ẹ̀ kù àmúmọ́ra mo rọra ń dágbé mo rọra fi ẹnu mi mo fi kọ́kọ́rọ́ mo fi ti ẹnu mi mo gbé mo ṣe wá gbọ́ tí wọ́n máa yí sọ lẹ́nu mo ní àbẹ́mi mo kọ́kọ́ ń sọ̀rọ̀ gbà tí mo wá gbọ́ tán mo wá ní èmi kọ́ mò ń sọ̀rọ̀ mo máa farabalẹ̀ lísìn sí gbogbo mẹ́sẹ̀gì yín lórí ọ̀rọ̀ yẹn. now mo wá fẹ́ kẹ́ wá gbọ́ ohun ọkùnrin yẹn kẹ́ wo bó ṣe ń threaten ẹ̀ tí má ti wá play yẹn tó máa wá play ohun ọkùnrin yẹn again máa wá fi ohun ọkùnrin yẹn sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ ṣe máa mọ àwọn ọkùnrin ẹlẹ́tọ̀ ẹ̀yin obìnrin ìgbà míì ẹ máa gbọ́. tó bẹ́ẹ̀ sẹ́ àní máa bẹ́ẹ̀ po ilé iṣẹ́. obìnrin yẹn ló lọ máa bá po tí ó bá fún gbogbo òde tó rò kó wà lórí ẹ̀ máa gbọ̀n kú o máa bẹ́ẹ̀ po gidi gan kò ṣe kí bíyà kékeré máa bẹ́ẹ̀ po gidi ìwọ́kẹ̀. nígbà tó ní kó fóun lówó wàá rí nǹkan tá a máa jọ pò sẹ́ẹ̀ àtijọ́ kò sẹ́nu ẹ̀ èmi àti ẹ̀ á jẹ́ kí n dé. òkè tó sọ pé bí àwọn ẹ̀gbọ́n ẹ̀ ò ní dé àbáwọn ẹ̀gbọ́n ẹ̀ máa kú síbí ẹ̀ abáńlá arọ́ ló pa kò ń ṣèbí kò sínú wájú mi àti ọlọ́run pé mi àkú sẹ́wọ̀n ó ti yẹ jẹ́ kí n dé sẹ́. kò sí lẹ́wọ̀n o irọ́ ló ń pa o. wàá blame ara ẹ̀ wàá lọ sí léyà ìwọ́kẹ̀. now mo fẹ́ kẹ́ wá gbọ́ eléyìí ẹ̀yin obìnrin nígbà míì tó bá gbọ́rú voice nsìn bóyá ọkùnrin kan tó fẹ́ dó ẹ tí ò tí ì rí ẹ dó tó wá mú ẹ síbì kan tó wá gbọ́rú voice àbí tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ tó wá mú ẹ síbì kan tó ń gbọ́rú voice wàá wà carried away wà ní ìyà ti jẹ́ wàá tún wá máa blame ara ẹ wàá máa tọrọ ẹ wàá máa wò pé ó dàbẹ̀ ni pé ìkà ni mí oyin nǹkan tí mo dẹ̀ ń ṣe fọ́kùnrin yìí ò dáa o ọkùnrin mi lè má nífẹ̀ẹ́ kó ṣe kúrò lórí òbò kó dẹ̀ wá bá ẹ kó sunkún atẹ́gùn kó dẹ̀ kó wà lórí fóònù kó tó dọ́dọ̀ ẹ kó máa sunkún atẹ́gùn kó rò pé ó sunkún ẹ máa gbọ́ o. ọlọ́wọ́ ìyàwó mi ìwọ náà wò nínú bá jẹ́ fún wa náà ẹ̀ ṣé kí ládé parọ́ gbowó lọ́wọ́ ẹ̀ nìyẹn ṣé gàrí ni màá mú sùn. mẹ́ẹ̀kì mo gbowó lọ́wọ́ ẹ̀ ṣé gàrí ni màá wá mú sùn. mo ń ta mí nù lórí tí mo gàrí tí mo mú kù lọ́sàn-án àná ìwọ náà wò gàrí tí mo mú kù lọ́sàn-án àná ni. gàrí tí mo mú sùn lọ́sàn-án àná. ṣé bí owó tí mo gbà lórí ẹ̀ tí mo fẹ́ náà ni ṣé mo gàrí ni màá mú lẹ́kọ̀ọ́ ro dáadáa lọ́tọ́rọ́ lọ́wọ́. Jerry kò ké o ẹ̀yin obìnrin kò ké o ẹ lè lọ pàdé irú eléyìí níta kó fẹ́ doyún ó fẹ́ lù yín ní jìbìtì òbò ní kò ké ẹ lè ríru eléyìí
ọkùnrin lè wà níwájú ẹ kó máa sọ̀rọ̀ kó ní mo nífẹ̀ẹ́ Ọlọ́run pé mo nífẹ̀ẹ́ tí bá lè ń kúrò pé mo nífẹ̀ẹ́ ìfẹ́ òyà máa jẹ mí ìfẹ́ mà ló ṣe rí báyìí o kò nífẹ̀ẹ́ irọ́ ló pa irọ́ ni ẹ má jẹ́ kó máa lù yín ní jìbìtì òbò ẹ má jẹ́ kó máa lù yín ní jìbìtì òbò irọ́ náà ń pa ọkùnrin tó wá sunkún fún ẹ lórí gbogbo ìbàdí ló ń dùn mí kíní kan tó ní mi ò tiẹ̀ lè jẹun látàárọ̀ tí ẹni mò ń rò irọ́ ló bá dé code 419 ni eléyìí gan kó má sí lẹ́wọ̀n kó lọ mìtò ọkùnrin sunkún fún ẹ kò mí pé ó nífẹ̀ẹ́ kò mí pé kò lóbò mí tó ń dó o kò mí pé kò ṣe kúrò lórí òbò o kò mí pé bóyá bó bá kúrò lọ́dọ̀ ẹ kò ṣòbò mí ló máa dó má jẹ́ kó máa fi ẹkún àwọn ẹkún èké báyìí gba nǹkan lọ́wọ́ ẹ àwọn real men ọkùnrin tí ò bá ní parọ́ torí wọ́n ti mọ̀ pé irọ́ lẹ fẹ́ ẹ̀yin obìnrin ọkùnrin tí ò bá ní parọ́ ò ní sunkún ẹkún ò easy láti jáde lójú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ọkùnrin tó bá ti ń sunkún wẹ́rẹ́wẹ́rẹ́ ó fẹ́ lù ẹ́ ní jìbìtì òbò ni á dẹ̀ tún lù ẹ́ ní jìbìtì ara ọkùnrin tó bá ti jọpọ̀ ń wá emotional jẹ́ pé every little thing ẹkún ni ó máa bà ẹ́ láyé jẹ́ ọkùnrin tó bá tó gbangba sùn lọ́yẹ tó mọ̀ pọ́kùnrin gidi lòun ẹkún lè jáde lójú ẹ̀ bẹ́ẹ̀ ó máa add kẹkún tó jáde lójú ẹ̀ kò ní máa sunkún bíi déńdé kò dẹ̀ sunkún ẹkún atẹ́gùn ni jẹ́ ń ṣe fún yín jẹ́ mo fẹ́ practice ẹkún atẹ́gùn fún yín. ṣé ẹ rò mí lójú mi ṣé ti rí ṣé ti rò mí lójú mi ẹkún atẹ́gùn ni má jẹ́ kó fẹ́ kó atẹ́gùn gba pátá nídìí ẹ má jẹ́ ó fẹ́ kó atẹ́gùn tẹ ọmú ẹ má jẹ́ ó fẹ́ kó atẹ́gùn kó bẹ́ẹ̀dì jẹ má jẹ́ kó fẹ́ kó atẹ́gùn gba ọmú lọ́wọ́ ẹ ṣé o ti rójú mi ẹkún atẹ́gùn ni ó ní bó ṣe ń sun ẹkún atẹ́gùn ṣé o ti rí ṣé o ti rí pé mi yọ lójú mi ẹkún atẹ́gùn ni o àwọn ọkùnrin sun ẹkún atẹ́gùn láti fi dóbò o wọ́n sun ẹkún atẹ́gùn láti fi gba pátá wọ́n sun ẹkún atẹ́gùn láti fi gbẹrù lórí ẹ ṣé o ti rí ẹkún atẹ́gùn ṣé o ti rí ṣé o rójú mi ṣé o rí pé ẹkún atẹ́gùn ni ṣé o rí bómi ṣe ń dà lójú mi ẹkún atẹ́gùn ni wọ́n sun ẹkún atẹ́gùn láti fi gbẹrù lórí obìnrin wọ́n sun ẹkún atẹ́gùn láti fi gba ìwòwò lọ́wọ́ ẹ̀ tó máa gbé síta wọ́n sun ẹkún atẹ́gùn láti fi ba tiẹ̀ jẹ́ kì í ṣe gbogbo ẹkún tí ọkùnrin bá sun obìnrin gan sun ẹkún atẹ́gùn ṣé o rí ṣé o ró mi ṣé o ti ró mi ṣé o ti rí ṣé o ró mi lójú mi ẹkún atẹ́gùn ni ẹkún atọ́ba ṣé wá rí jẹ́ kí wá sọ ibi tí ẹkún atẹ́gùn yẹn bàjẹ́ sí omi yẹn máa dà ní until Ọlọ́run nìkan ló lè stop omi yẹn tó bá ń sunkún tó bá nu ojú ẹ̀ lè dry bẹ́ẹ̀ ẹkún atẹ́gùn kò kí ń dry lójú o so omi yẹn máa dà wàràwàrà ni so that wàá lè lọ máa sọ pé ṣe ló ń sunkún tójú ẹ̀ ń dà wàràwàrà lomi ń dà wàrà sórí omi yẹn ò ní stop ẹkún atẹ́gùn ni àmọ́ bó ṣe ló ń sunkún tómi yẹn ń dà wàràwàrà lójú ẹ̀ lomi ẹkún atẹ́gùn ni ẹkún atẹ́gùn ni má jẹ́ kó fi ẹkún atẹ́gùn gba pátá ń di ẹ má jẹ́ kó fi ẹkún atẹ́gùn gba ẹrù lórí ẹ má jẹ́ kó fi ẹkún atẹ́gùn ba yí ẹ jẹ́ má jẹ́ kó fi ẹkún atẹ́gùn. Hello? Sá? Mo wà lórí iṣẹ́ òṣèfẹ́ sọ̀rọ̀ ni. Màá pè yín padà. Má jẹ́ kó fi ẹkún atẹ́gùn ba yí ẹ jẹ́ má jẹ́ kó fi ẹkún atẹ́gùn lé ẹ kúrò nílé ọkọ tó bá ti lọ rojọ́ fọkùnrin mi ń ta wàá máa gbọ́ bóyá ọkọ ẹ lù ẹ àbí bóyá wà tọkọ ẹ ági ó sọ̀rọ̀ burúkú fún ẹ níbi tí wọ́n bá ti sọ tó ti sọ fún pé Kúnlé tó bá rí nǹkan tí bàbá lágbájá ṣe fún mi lénìí tó bú sẹ́kú báyìí lọ́lọ́bẹ̀ má sunkún mọ́ láti lajú sátẹ́gùn má sunkún mọ́ má sunkún báyìí wo lọkùnrin ṣe ń ṣe báyìí náà
báwo lọmọkùnrin ṣe báyìí náà Ọlọ́run á tún lọ o ẹ bá ti ní báyìí o kó bá ti sọ báyìí tó ti hàn gẹ ó ti lajú sílẹ̀ atẹ́gùn ti kó sí lójú á kọ̀ tẹ́ bá ti sọ pé báyìí á wá rìn láti bí irú bíbá á rìn ní 1 minute á rìn síwájú á wá kẹ̀yìn tó bá ti wá kẹ̀yìn báyìí á kọ̀ ní tó bá ti ní ìwọ náà wẹ̀yìn tó bá ti wẹ̀yìn báyìí á wá dúró ọkùnrin ayé àwọn ọkùnrin kan ti bàjẹ́ ọkùnrin á wá dúró á wá ṣe báyìí ṣé mọ̀ pé ẹ ti fira yín lẹ̀ o time tó ẹ fira yín lẹ̀ tẹ́ ẹ̀ hàn gara yín ó ti lajú sátẹ́gùn o omi yẹn ti wà lójú ẹ̀ bẹ́ẹ̀ ó mọ nǹkan tó ń ṣe ó mọ game tó ń play ẹ ti fira yín lẹ̀ ti hàn gara yín o omi yẹn ti wà lójú ẹ̀ ẹ ti wá ní ó dàárọ̀ tí ń lọ ó bá ti wá di pé ó ti lajú sátẹ́gùn omi yẹn ti ṣe wàràwàràwàrà á kọ̀ dúró láàrin wọn á kọ̀ dúró gbọ́n o tí rìn jìnnà á kọ̀ ṣe báyìí á kọ̀ ṣe tó bá ṣe ìwọ náà wẹ̀yìn tó bá wẹ̀yìn báyìí àwàdí wà náà máa sọ pé máa lọ náà á ṣáà dúró síbẹ̀ máa lọ àdúró akúndé òde máa lọ jẹ́ kémi náà máa lọlé máa lọ kò ní lọ á dúró síbẹ̀ nígbà tí ò bá lọ tó bá dúró síbẹ̀ ìwọ náà wá rìn lọ́ba tó bá máa rìn lọ́ba báyìí omi yẹn máa dà wàràwàràwàràwàrà lójú ẹ̀ ní ẹkún atẹ́gùn ni in tó fẹ́ ṣe ni wípé ó fẹ́ fi kíní yẹn ba yí ẹ̀ jẹ́ tó bá máa fi délé ó ní fọ́kàn ẹ̀ nísìmí ó máa lọ jà nílé ni because wàá máa wò pé ọkùnrin kùnrin ló gbọ́ pé o sọ̀rọ̀ burúkú sí mi tó dẹ̀ ń sunkún títí mo fi kúnlé lẹ́yìn kúnlé ò lè fi mí sílẹ̀ ó ń sunkún ni sórí ẹkún tó filẹ̀ yẹn ẹkún atẹ́gùn tó sun yẹn nígbà tó ti lọ tó pè ẹ́ padà tó tún wojú ẹ̀ tó sunkún yẹn ó fẹ́ jẹ́ kó lọ jà nílé ni ó fẹ́ kó lọ bá ọkọ ẹ̀ jà ó fẹ́ kó lọ gbé ìjà yẹn gbóná torí wàá máa wò pé ọkùnrin kùnrin tó ti ń lọ ló tún wẹ̀yìn báyìí lánàá mi tún ṣe ló tún bú sẹ́kún kúnlé wàá kàn wò báyìí tó bá wọnú lébà wá ní ìwọ ọmọkùnrin ayé ẹ̀ máa bàjẹ́ ni ìyà ló fi ń jẹ mí ó ti dájú jù ọmọkùnrin wàá fẹ́ lè sọ síta pé ọkùnrin kùnrin rí ẹ wípé o bu lásán bó ṣe ń lọ báyìí ó dẹ̀ tún bú sẹ́kún ẹkún atẹ́gùn ni ó fẹ́ fi ba ìgbésí ayé ilé ẹ̀ jẹ́ ni ó fẹ́ fi dá wàhálà lẹ́ẹ̀lé ẹ̀ ni ó fẹ́ kó máa compare and contrast pẹ̀lú òun àti láàárín ìwọ àti ọkọ ẹ̀ kò dẹ̀ bẹ́tà ọkọ ẹ̀ ogun alágàbàgebè onímọ̀nàfìkì ẹkún atẹ́gùn ni mo ti ṣe tẹ́ bá tún fẹ́ jẹ́ kí ṣe mọ̀ pé mo ti lójú mi gbẹ tẹ́ bá tún fẹ́ jẹ́ kí n sún fún yín màá tún sún fún yín sìn tẹ́ bá tún fẹ́ jẹ́ kí n sún ẹkún atẹ́gùn yẹn fún yín màá tún sún fún yín tó jẹ́ wípé ọ̀gẹ̀ báyìí bá ti débi wájú báyìí a kò dúró ni ìgbà tó ọ̀gẹ̀ yẹn ó ti lajú lẹ̀ atẹ́gùn yẹn ti ń rọ́ sí lójú ó ti ń rọ́ sí lójú ó ti ń rọ́ sí lójú tó ṣe déwájú báyìí tí wọ́n ti lọ o a kò dùn bí 1 minute a kò ṣe wàá dẹ̀ wẹ̀yìn torí o mọ̀ pé ṣe túká ni wàá wá dúró ó dé má lọ náà kí ló ń pè mí fún má lọ kò ní lọ á dúró pa síbẹ̀ ó fẹ́ kó rìn wá bá òun ni tó bá ti wá rìn lọ bá a wá wò báyìí ó ti rìn lọ bá o bó ṣe rìn lọ bá tó rí báyìí ní pẹ̀lẹ́ àánú ẹ̀ kọ́ ń ṣe mí ni ìmọ̀ kan tó tún máa lọ bá ń lé báyìí ìkọ́ tó kùnrin ìdé ṣe fún ẹ kò dá ẹkùn atẹ́gùn tẹ́ pé ikú mú ẹ máa yọ nímú ẹ irọ́ ni ó máa yọ ikú mú irọ́ ni adìyà mo fẹ́ òde tún ti ń lọ lé báyìí Ọlọ́run ṣé máa yóò wà ní fẹ́ lọ́kọ̀ balẹ̀ báyìí ní màá lórí òmà ní fìlà ìwọ náà wá rò bóyá o ti bímọ o ti ní ọkọ gidi o ti ró ọkùnrin gidi wà wá gbéjà yẹn lọ bọ́kọ ẹ lé wà lọ dájú lọ́kọ ẹ wà ní ẹni ẹlẹ́ni tí ò mọ̀ ẹ́ tí ò ń ṣọkọ ẹ tó ò bímọ fún nígbà tó fẹ́ lọ kò tún lè lọ ṣe ló tún bẹ̀rẹ̀ sí ní sunkún ìwọ náà tún dá wàhálà lẹ́ńlé ó dijọ́ tó bá tiẹ̀ jáde táyé ilé ẹ bá bàjẹ́ kó tó mọ̀ wípé ó ba yí ẹ jẹ́ torí ìjọ́ tó bá ti rí pé o kúrò lé báyìí I'm telling you ìjọ́ náà ló máa yẹra fún ẹ wà ìjọ́ náà lè máa sọ̀rọ̀ wà ẹ wá máa jà wá rí pé ọ̀dájú gidi ni àwọn nǹkan tó tiẹ̀ serious gan tó yẹ kó fi sunkún ojú ẹ máa gbẹ ni. Hello. Ṣé mo lè sọ̀rọ̀? Mo ń gbọ́ yín. Okay, thank you. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan-an. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ. Òun tú gbogbo bí nǹkan ṣe rí láti bẹ̀rẹ̀ wá. Pápá tó máa ń sọ pé olùdá ayé olùgbà. Every religion
àtọ̀dọ̀ olùdarí ẹ̀ muslim kò sí àwọn náà darí àtọ̀dọ̀ olùdarí tiwa kìrìsìtẹ́nì pàápàá kì í sí àwọn náà darí àtọ̀dọ̀ olùdarí tiwa gbogbo ẹ̀ pátápátá. I also pray níjọ́ kan will be able to even translate some of your Yorùbá ló ń sọ bó dẹ̀ ti dá nìyẹn but come translate it. Other people need to believe that now the technology wà fẹ́ tó bá fẹ́ translate it into English because we are educating so many people. Èyí tó ṣe sọ nípa obìnrin period 5 days. Ọmọbìnrin mi wọn ò ní sọ fún ọkọ wọn ọkọ tẹ lápè ìgbà kan tí ẹ kàn ṣù ọkọ á béèrè lọ́wọ́ ẹ̀ ẹni ìyàwó mi ò ń sọ fún mi and there are not some friends like that. àmì nǹkan táwọn fi ṣe agbára nìyẹn but you are taking men about these things for their own good. How many people tó jẹ́ pé tó fọmọ sáyé lọ́kùnrin obìnrin ti tàn jẹ fún nǹkan tó ń sọ so by the grace of God ọlọ́run àárẹ̀ lọ́wọ́ kò sẹ́ni tó lè ṣe ìka ẹ tó bá ṣe ara wọn ló máa fi ṣe because you are talking the truth be like and there is only one God. Bíbélì sọ bẹ́ẹ̀ ìwé Kùránì yẹn sọ bẹ́ẹ̀ àwọn bàbá wa ní ẹ̀pẹ́ bẹ́ẹ̀ Olódùmarè náà pé one God lẹ́nu lọ́sùn tó ń pẹ́. Ẹ ṣeun sir, ẹ ṣé gan, mo dúpẹ́ sir. Thank you very very much. Ṣó wá rí ńgbà tó o bá ti jáde tó ti ba yé ọkọ ẹ jẹ́ tẹ́ ti jà tán tó wá bọ́ta àwọn nǹkan tó wá serious tó ṣẹlẹ̀ a ò wá expect pé kí Kúnlé tó ti ń fi ẹkún atẹ́gùn tó ti fi dalé ẹrú àwọn nǹkan tó rò pé ó wà emotional tó yẹ kó ké gan wá rí pé ojú ẹ dábò ojú adófùrọ̀ ìgbà yẹn ló máa mọ nǹkan tó ṣubúlù ẹ̀ ìgbà yẹn ló máa mọ nǹkan tó ṣubúlù ẹ̀ so má gba gbogbo ẹkún tí ọkùnrin tó má gba gbogbo ẹkún wọn gbọ́ o Dáre ó ní TNT don't release all of our secrets now please don't drop all the format ẹ fẹ́ máa bayé wọn jẹ́. Mo gbà pé tóbìnrin mi ju tọkùnrin mo sì máa mú tóbìnrin wá bọ̀ ó ti rẹ̀ mí lálẹ́ yìí tí bá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi mo ṣubú níbi ẹnu ọ̀nà train ẹsẹ̀ mi dẹ̀ bò díẹ̀ nígbà tí mò ń bọ̀ láti ibi iṣẹ́ so mo ò fẹ́ sọ̀rọ̀ jù mo sì máa mú tóbìnrin wá bọ̀ mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo àwọn ẹkún rédèrèdè yìí especially ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ lójú méjèèjì kó tún wá máa fi tọrọ gba náà ìlọ́wọ́ yín àrú àwọn èdè ilé ìwọ̀n ò ní dọ́dọ̀ tèmi ó lè òkí jolè lólè báwo ló ní fẹ́ ṣe èmi gan gbogbo fọ́màtì ló wà lọ́wọ́ mi so ẹ̀yin náà ẹ̀dẹ̀ ti wà ń bí nìyẹn ẹkún atẹ́gùn má jẹ́ kó fẹ́ kún atẹ́gùn gba pátáǹdì ẹ̀ má jẹ́ kó fẹ́ kún atẹ́gùn gba ẹrù lórí ẹ̀ má jẹ́ kí wọ́n fi ẹkún atẹ́gùn ba inú ilé ẹ jẹ́ bóyá nǹkan kékeré tó yẹ kó handle kẹ́ pé kó handle kó má sí wàhálà wá rọ́kùnrin kan tó ń sunkún atẹ́gùn fẹ́ wá ní ọkọ ẹ̀ ọ̀dájú ni ọkùnrin aláàánú ni ìgbà tó bá kúrò nílé ẹ̀ ló máa mọ̀ pọ̀ dájú kọ́ lọ́kọ ẹ̀ and ó pẹ̀lú nǹkan tẹ́ pé ọ̀rọ̀ matchmaking ọlọ́run kó ṣàánú mi ẹ lọ sórí shabarikolo.com www.shabarikolo.com ẹ lọ register ńbẹ̀ ẹ rí pé ibẹ̀ yẹn ṣàṣàlẹ̀ máa rí 419 torí wọn ò ní lè fowó wọn ọ̀pọ̀lọpọ̀ wọn go mọ bó ṣe lè register àwọn 419 yẹn ò mọ bó ṣe lè register ńbẹ̀ so shabarikolo.com ó better ṣó wá rí ìwọ tó ń lo TNT tó sọ pé group TNT mi ò ní any group ẹ bá mi sọ fún TNT yẹn pé mo ti report ẹ fún Facebook ọmọ tó join ẹ ìsídà kó lọ change orúkọ group yẹn ọkọ má jẹ mọ́ group kó má jẹ mọ́ page mi ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀ pé ìsídà kó lọ change orúkọ tó pè ní TNT yẹn tó fi ń kó àwọn èèyàn jọ ọkọ má jẹ mọ́ tèmi ẹ mọ̀ pé kókó là ń rán fàdítí awí fún ni kó tó dá ni àgbà jàkadì ni kó má ní pé irọ́ mo mọ̀ kó ti kérò jọ̀bọ̀ lọ change orúkọ yẹn otherwise wọ́n máa match orúkọ yẹn mọ́ page mi gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ lọ ń wo group TNT mi ò ní any group kankan yàtọ̀ sí page mi yìí àti TikTok àti Instagram àti YouTube tí n bá dẹ̀ fẹ́ ṣe nǹkan lórí TikTok n máa gbé ojú mi jáde níbi tẹ́ bá ti ń gbọ́ ohùn mi èmi kọ́ ni mo wà ń bẹ̀ ẹ má lọ larí mọ́
èmi kọ́ ni mo wà ńbẹ̀ mi ò ní Telegram mi ò ní any other group apart from ibi tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí àti YouTube àti TikTok àti Instagram tí n bá dẹ̀ máa sọ̀rọ̀ lórí àwọn platforms oku máa gbé ojú mi jáde ẹ lọ sórí shabarikolo.com ẹ lọ register ńbẹ̀ fún àwọn tó bá fẹ́ ra le Danabit ẹ pè mí sórí +4474048512234 àbí tó bá fẹ́ ra Shabari Yoyo omi tí wọ́n fi ń dókódóbò ẹ̀yin tẹ́ bá fẹ́ ra Shabari Yoyo àti bèbè ní Nàìjíríà ẹ pè Yomi sórí +2349091200467 +2349091200467 Àyìnkẹ́ Gold tó ní kẹ́ wá bá mi lánàá ó tọ̀ yín ni ó gbé yín sí ìsìkọ́mì nù kòkòwò fún mi ẹ má dá lóhùn ọmọ ọ̀tá ni o ewèlé ọmọ ni ẹ jẹ́ kí n máa fi ìsìn ìṣe àlọ ẹ jẹ́ ń lọ sinmi mo ní àwọn topics tó pọ̀ tá a máa ṣe ìwọ tó ń béèrè lọ́wọ́ mi pé ọkọ ẹ ti kú ó fẹ́ fẹ́ ẹ̀gbọ́n ọkọ ẹ fẹ́ fẹ́ ṣé mi ni máa sọ fún ẹ pé kò fẹ́ gun ọkọ àbí máa ní kó má fẹ́ gun ọkọ ẹ tí mi mọ̀ bóyá tí ń dóra yí kọ́kọ́ ẹ tó kú èmi ò lè advice irú ẹ adult ni ẹ you know what to do ẹ má béèrè irú question yẹn lọ́wọ́ mi then woman yìí mi ní dárúkọ wọ́n ti ń lé mi olórí wọ́n ti ń lé mi pé ká jọ sọ̀rọ̀ bọ́ mi ìfẹ́ bá yín sọ̀rọ̀ to be quite honest mo fẹ́ kẹ́ wá bẹ́ ṣe máa sanwó bọ̀bọ̀ tó wà l'Amẹ́ríkà yẹn kò easy láti get owó ó fẹ́ fi owó yẹn ṣèwé ni mi ìdẹ̀ fẹ́ ká drag ara wa bó bá jẹ́ ìyá tí mo bí àmì ìyá tó bí mi ni mo rí pé ó fẹ́ yànyàn jẹ mi ò ní gbà àwọn family mi mọ̀ mi nípa nǹkankan wọ́n mọ̀ pé mi ò like shenanigans mi ò like àgàbàgebè mi ìdẹ̀ like irọ́ tẹ́ bá lọ kò sí i tó kéré jù nu family mi mọ̀ wípé irọ́ àti àgàbàgebè mi ò fẹ́ so ẹ lọ sanwó bọ̀bọ̀ yẹn owó tẹ́ gbà lọ́wọ́ ẹ má dé san ní kélekèle ajá tó ti yó ni yín èèyàn ńlá ni yín ẹ má fi ọwọ́ ọlá gbá àwọn ẹni tó struggle lójú èèyàn tó struggle tó kó adúrú owó yẹn fún yín tó fẹ́ fi ṣèwé tó dẹ̀ tún kàwé tó kọ ẹ bá balẹ̀ kò ní máa sáré láti ṣe ìwé lọ́nà tó fẹ́ ṣe yẹn bí ègbì tí ò bá wá pé èrà mọ́ á fi ẹ̀yìn fún ẹ lẹ́yìn ẹ má jẹ́ ká drag ara wa ẹ lórúkọ èmi ò lórúkọ ẹ lọ wá owó bọ̀bọ̀ yẹn tó wà ní Amẹ́ríkà olórí ẹ lọ san fún ẹ má dẹ̀ san owó yẹn ní kélekèle mi ò ní interest nínú plight yín ẹ fẹ́ ṣe mọ́ ẹ lọ san owó ẹ̀ fún ẹ má san ní kélekèle ṣé mọ̀ pé dárúkọ court ẹni tó bá gbé yín lọ sí court gọbẹ bá ṣe fẹ́ sọ ni àmọ́ ẹni tí mọ́tò bá gbá kọ́ ló máa dúró mú nọ́mbà tó túmọ̀ sí pé kó tó gbé yín lọ sí court orúkọ yín máa bàjẹ́ epo lẹ́rù ẹ má jẹ́ kó yín yan gíf kó bà ti yín jẹ́ aláṣọ funfun aláàlà ní epo ń wá káàkiri ẹ lórúkọ kí ni ká ti gbọ́ kó dìdí olórí ọba láàfin ẹ ṣerú nǹkan bá yẹn ẹ má wá jẹ́ kó fa èmi ò ní bá yín sọ̀rọ̀ ó yẹ kẹ́ mọ̀ pé mo avoid láti bá yín sọ̀rọ̀ because mo fẹ́ kẹ́ sanwó bọ̀bọ̀ yẹn mi ìfẹ́ bá yín sọ̀rọ̀ mi ìfẹ́ bá yín sọ̀rọ̀ mi kò sí nǹkan tí mo fẹ́ bá yín sọ mo fẹ́ kẹ́ lọ sanwó bọ̀bọ̀ yẹn ẹ má dẹ̀ sanwó ẹ̀ ní kélekèle torí kò kówó yẹn fún yín ní kélekèle torí tẹ́ bá san ní kélekèle kò ní lè rí owó yẹn ṣèwé mọ́ ó ti wà ní America for 4 years ẹ dẹ̀ ti wà lórí ọ̀rọ̀ yìí for like 2 years tẹ́ dẹ̀ ti gba owó yẹn ẹ dẹ̀ ready láti ṣe nìyẹn ẹ dẹ̀ promise pé ẹ máa lọ sí America lọ́dún yìí but ẹ ti sọ story ẹ wá gbọ́ kò ṣèwé mọ́ bọ̀bọ̀ yẹn ò ṣe ìwé yẹn mọ́ ẹ lọ dá owó ẹ̀ padà fún bí ẹ̀bì tí ò bá pè é rà á fi ẹ̀yìn fún ẹ lẹ́yìn ipe ẹni dá owó yẹn padà kò sí nǹkan tó jọ bí bàbá mi bá bọ́lẹ̀ láti ọ̀run bó bá bẹ̀ mí pé kí n mú dání kí n dalé mi ní dalé torí wípé kò easy kéèyàn tó kó owó yẹn jọ kó tó kó fún yín wípé kẹfò fẹ́ fi ṣèwé ẹ má fi ọwọ́ ọlá gbá lójú o èmi ò nígbà kẹ́ fọwọ́ ọlá gbá lójú o ẹ lọ dá owó yẹn padà fún $7,000 ẹ lọ dá padà fún ẹ lọ dá owó yẹn padà fún ẹ má dẹ̀ san owó yẹn kélekèle àìjẹ́ bẹ́ẹ̀ nígbà tá bá dá sókè tá bá tún ṣà torúkọ bá fẹ́ bàjẹ́ ẹni tí ò bá yín jẹ owó yẹn ló máa san shabarikolo.com ire o ó dàárọ̀.